ó yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yà mí lẹ́nu àfọwọ́n ní Kùránì ó dẹ̀ múra kankan táwọn èèyàn wa táwa èèyàn tá a ya aláìmoore báyìí mo rí àwọn ìṣesí ẹ àti gbogbo program tó ṣe mo rí ní program pé ẹni tí ò moore ẹni tó fẹ́ fi ibi sólóore tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ bẹ̀rù Ọlọ́run gbogbo àtàbà fẹ́ máa dá sí ọ̀rọ̀ yìí àbí tá a bá fẹ́ máa pè àbí tá a fẹ́ máa comment ẹ fi bẹ̀rù Ọlọ́run ẹ fi kún ẹ má ti torí pé bóyá oníkùránì sọ̀rọ̀ àbí nǹkan dídùn rẹ̀ tẹ́ ń sọ òun lẹ́ gbọ́ òun bíbá ló ti gbé ọ̀sà ó ti ní ọ̀sà kó tó dọ́dọ̀ wà ọ̀dọ̀ wa ń bí dẹ̀ ló ti lọ àwọn alábẹ́ pí ọ̀sà tó ní ó bẹ̀rù Ọlọ́run ni ó ní àwọn oògùn oríṣiríṣi tààrà tó jẹ́ àwọn oògùn tí wọ́n máa ń tà ní kínní ó dẹ̀ tó ní àwọn ilé tí bàbá gbàdúrà mìíràn tó ṣe fún ẹ tó fi gbúrò ọ̀sà yẹn mọ́ tó sọ pé báyìí lẹ́yìn ti gbé ọ̀sà ṣe bíbáyìí ọ̀dọ̀ wọn bíbáyìí lè wà láti ìjọ yìí láti ọdún ẹ̀ka ẹ̀mẹ́yọ ọdún ó sábà mi bíbáyìí ni alihamudulilayi mo ilé tèmi lèmi náà ń gbé mo ní mọ́tò mo ń kọ́ ọmọ mi wà ní skul náà wà ní high institution ní skul gíga alihamudulilayi ìtẹ́lọ́rùn lójú a lè satisfy ara wa tán láíláíláíláí abágbádùn mídíà máa ń sọ̀rọ̀ káwọn máa ń tán ti sọ́rí náà láì mọ̀ àwa manage ara wa ni adé manage ara tàbí kú ni so bọ́ọ̀lù ilé ayé ṣe rí nìyẹn kò yẹ kó wá pẹ́ bọ́ta kó wá máa fi ojú olóore kó máa fi gúngi báwo náà ṣe ń sa owó náà adúrò bí mo ṣe tó yìí kí mo máa gba aláàtì mi sọ́wọ́ báwo lọ ṣe tó ẹni tó pè ní bàbá ẹ tó ní bàbá mi ni tó wá já sí pé àwọn sọ pé àwọn ni wọ́n ń sáwó àwọn ni wọ́n ń ṣe kíníkẹ́mi ní wọ́n gbà láti kò tó sọ lẹ́nu àfà ó yẹ ní gbogbo kó díwárú kò yá tọ́lé o àfà oníkùránì wàláì ẹ jẹ́ n play nínú àwọn ọ̀rọ̀ tó sọ tó bí mi nínú fáwọn èèyàn. ọ̀gá mi ló ń rà láti SMS alert àwọn ará láti àwọn àwọn sọ fún mi nínú stúdíò ní pé tọ̀ yé báyìí wọlé o email mi ọlọ́pẹ́ àtẹ̀mí wọn àkáǹtì nọ́mbà yẹn àkáǹtì mo ti rọ́ọ̀mù ẹ̀kọ́ àjọ àkáǹtì nọ́mbà yẹn àwọn ni wọ́n ń rí. àfà oníkùránì tí wọ́n bá ń rí àláàtì kí ni ẹ̀sẹ̀ débi pé àwọn ni wọ́n ń rí àláàtì ṣé àwọn ni wọ́n ń náwó ó yẹ kó ti gbọ́ pé àbágbára méjì yẹn lọ àwọn náà ń rà láti lóòótọ́ ìwọ náà dẹ́yìn rí àláti ọtí sọmọ́rọ̀ sìn oníjìmìlì Ọlọ́run fi ń rí tán bá rí tán bá withdraw ẹ̀ ọmọ bọ́n sì ń pin náà ìwọ ló ń gba méjọ ń bẹ̀ ìwọ ló ń gba ìdajì owó yẹn ó gbà àwọn kásá ni wọ́n di kámẹ́rà mú àwọn kan ni wọ́n náà rán lọ lọ́rán bọ̀ ó yá ìsàlẹ̀ lọ́ba mi sí ń báyìí wá wọ́n fún gẹ́gẹ́ bó ṣe tán gbogbo alámọ̀bágbára onídéédé ni wọ́n ò lè torí pé ọ̀rọ̀ wọn wá kọ́ program pé wọn wá ní ó yá gbogbo ẹ̀ máa kó lọ bó ni àwọn yòókù bó ni kò ṣe ojú wo ni ká máa fi wẹ̀ ìwọ kan ò ní láìkì ẹ̀ náà kò yẹ kó rí bẹ́ẹ̀ àfà nítorí gbogbo tó bí mi inú tí mo fi jáde nìyẹn tó tẹ̀síwájú. sọ ẹ̀jẹ̀ máa mú mọ̀ nǹkan tí mo sọ àwọn náà rí sọ́wọ́ òpin ọ̀rọ̀ yìí kámi lára o láti gbà bí mo bọ́lọ̀ ṣe ṣàtúnyà tèmi nìyẹn bọ́lọ̀ ṣe dá mi nìyẹn kò sí ní wọ́n máa sọ̀rọ̀ kódà kí n máa sọ̀rọ̀ kẹ́ni gan. àwọn náà rí ọ̀nà pé èmi rí èmi ẹ́dísà email address mi pẹ̀lú ẹ̀ èmi fi máa rí email alert ẹ̀dẹ̀ ọ̀gá sí email alert máa ń dé so gbọ́ wọ́n tàbí ẹni so tí wọ́n tẹ́yà bá àìmọye jọ́nà ibi tí mo ti ń ṣiṣẹ́ mo lọ́jọ́ mẹ́rin bẹ́ẹ̀ ìjọ mẹ́rin máa kúrò nílé mi lọ́jọ́ ní Thursday Friday Saturday Sunday ibẹ̀ ni wọ́n máa wà. ṣé bàbá wa gbàrú mi ló ní kó wa máa lo ọjọ́ mẹ́rin lọ́dọ̀ àwọn oníkùránì sáwọn ni wọ́n rán iṣẹ́ wọn lọ́jọ́ mẹ́rin lọ́jọ́ mẹ́ta lọ́dọ̀ wọn sí wọn nìkan ló wà ń bẹ̀ síbẹ̀ lèmi náà wà ẹ kò bẹ̀rù Ọlọ́run náà lọ́sọ̀ ó mú ẹnu jíjíjí nísìn ó ń lọ́jọ́ mẹ́ta ó ń lọ́jọ́ mẹ́rin lọ́dọ̀ wọn aṣọ wọ̀ ṣebí inú ẹ̀ náà ló ń ṣe online class tó ń ṣe wá sí online class láàárọ̀ wá sí lálẹ́ ṣebí studio yẹn náà ló ń lò kámẹ́rà táwọn àwísírà náà ló ń lò ló fi ṣe online class bó bá tiẹ̀ wá padà wá di onítìẹ lónìí yìí látara ti ibẹ̀ yẹn tó ti lọ́jọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ibẹ̀ ló ti lówó tiẹ̀ náà afa ó yẹ kó bẹ̀rù Ọlọ́run kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn olójọ́ mẹ́ta olójọ́ mẹ́rin tó bá lọ́jọ́ mẹ́ta tó bá lọ́jọ́ mẹ́rin bẹ́ẹ̀ ṣé alálìmọ̀já náà ni ṣé ó ń já lásán ni ṣé wọ́n rí géènì bẹ́ẹ̀ ó ń ṣe online program ẹ ó ń ṣe online teaching ó ń teach àwọn èèyàn ó dẹ̀ ń ṣe printing press ẹ kò sí ẹni tí a bá gbàrọ̀ mídìí lọ́wọ́ mo lọ́fíìsì tábà ti sinmi bá ṣe tẹ̀jú ìtàn bíbáyìí mo lọ sọ́fíìsì tèmi nìyẹn wọn ò sún anybody mọ́lẹ̀ olúkálukú ló free kò sẹ́ni kan tí a ní kó máa lọ́jọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin bíbáyìí o bẹ̀rù Ọlọ́run àfà. bí mo ti ń ṣe bẹ́ẹ̀ bí mo ti gba iṣẹ́ ibẹ̀ ni mo ọjọ́ mẹ́rin ni mo ń lò ilé tèmi gangan ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí ọjọ́ mẹ́ta ni mo ń lò ọjọ́ mẹ́ta so ibi tí mo ti ń lò ọjọ́ mẹ́rin mi ò sọ̀rọ̀ púpọ̀ ẹ má wọlé àwọn ilé tí mo sọ yìí fúláàsì ni ìpàdé ẹ̀yẹ wa ní ẹ̀sánpẹ́sẹ́ ẹnìkan ọ̀rọ̀ yàn kan sẹ́lẹ̀ tọ́ òótọ́ ìwọ ló làkáǹtì ìwọ dẹ̀ ló lè withdraw wọ́n á sọ fún owó tó jáde tó wọlé bẹ́ẹ̀ táwọn rí ni ìwọ ló làkáǹtì ìwọ dẹ̀ ló lè withdraw abẹ́ ọkọ̀ ló ń withdraw ni ṣé bí wọ́n ló ń withdraw wà lọ́wọ́ ẹ̀ tán bá rà láti ayé báyìí báyìí wọlé ìwọ náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ó yá ẹ bẹ́ẹ̀ ní ẹ̀sìn guideline làwọn kọ́ guide yàrá bẹ́ẹ̀ máa ṣe ni ó yẹ kó lè máa sọ òtítọ́ ọ̀rọ̀ náà wà fà ṣé bó fẹ́ kàn balance náà pé ó yẹ kó lè balance ọ̀rọ̀ yẹn òun rí àláti wọ́n ló ní àkáǹtì lóòótọ́ òun rà láti òun rí àláti bàbá náà rí ìwọ dẹ̀ ló lè withdraw ẹ̀ wá dẹ̀ withdraw ẹ̀ wọn ló yẹ ẹ lọ gbà iye báyìí tó wọlé ẹgbà ẹ síbẹ̀ at least one day iṣẹ́ tí bàbá náà ń ṣe lórí àwọn program tó ń ṣe yìí bó o ṣe ní sí sọ ṣé báwọn ní máa gáìdì ẹ afá tíra báyìí inú tíra báyìí òun lọ̀rọ̀ tẹ́fẹ́ sọ yìí wà sóra báyìí ni tẹ́ẹ̀fì ní sí mistake nítorí sọ gbò yẹn mọ́ ó dáa. ó lánìyẹn bó o bá lánìyẹn bó o ní afá mo ṣe yẹn ṣe gbọ́. nígbà tí ṣe tiẹ̀ bá ṣe báwọn kan ọ̀rọ̀ ní ayé ohun tí mi mú fa ni ó dàbí ẹni tó gbé ọmọlanke lẹ̀ tán kẹrù sínú ẹ̀ so bẹ́ẹ̀ nìkan bá ti ń fa ọmọlanke wájú ẹnìkan mọ̀ àtìlẹ́yìn bọ́ọ̀lù ní ayé ṣe rí nìyẹn ẹnìkan ò lè dá ṣiṣẹ́ kó sì jẹ́ pé náà ni ó dájẹ́ wọ́n bá dá ṣiṣẹ́ báwọn kan ní kí ọkú ṣẹ́ àfà báwọn kan ní kí ọkú ṣẹ́
so ilé ayé orí bó ṣe ń wí ẹ pé adúrú ẹ bó na ṣe ń sa èmi ni mo rà láti èmi ni mo rà tó bí èmi nínú mo rà láti wọn nìkan ni rà láti nínú ló bí èmi nínú because kọ́ọ̀lù tí mo ti gbà lé ní lẹ́nu àárọ̀ yìí ó ti tó bí mẹ́jọ ìyẹn ló wá ó yẹ kí n jáde tì àfa yìí ó yẹ kó bẹ̀rù Ọlọ́run ìwọ ló lákàntì lóòótọ́ but ẹnìkan ló guide no fún ẹni guide bẹ́ẹ̀ ṣe máa ṣe ó yẹ kó bẹ̀rù Ọlọ́run náà fà. ìtọ́ ti tán lẹ́nu already. ẹ jókòó pé eléyìí ẹbí àmì àtẹnujẹ níjọ́ òní táyé lágbà ẹ máa tán ẹ tọ́jú tí mo ti wà lórí ẹ̀ owó tí ẹ wọ́n tẹ̀ dárúkọ yìí ṣé wọ́n lówó mọ́kà ni wọ́n gbà tálówó múra ni wọ́n gbà tálówó pé nípa mi. afáwọn oníkùránì ẹ fi nítorí ká fẹ́ sọ fún yín èmi ò ní ọ̀rọ̀ pípọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ tó bí èmi nínú pọ́ìntì kan ni pé ìwọ lọ ń ṣiṣẹ́ àwọn ni wọ́n ń gbà láti ó tọ́ ìwọ lọ ní àkáǹtì ló tó gẹ́gẹ́ bí mo ti sọ ìwọ ọdẹ ni ọdẹ ń rí owó ọdẹ mọ bákàtì sí jébíyà láti ṣe ń wọlé pé òun mọ yẹn irọ́ ni ọmọ bó ṣe ń wọlé ìwọ ọdẹ lọ ní access láti lọ gba owó so iye ó yẹ kó sọ tọrọ fáwọn èèyàn ó yẹ kó sọ bàbá sọ tọ àkùn wọn tó fẹ́ fún ẹ lówó wọn bá fẹ́ fún ẹ wá fún ẹ ntọ́nà ò bá pín fún yàn wá láyé kò lè jẹ́ téèyàn àfà ó yẹ kó mọ yẹn. ìlàjì àbá maintenance equipment ńkọ́ data tó ń lò ńkọ́ inú ẹ̀ náà ti máa rà náà equipment àbàjẹ́ inú ẹ̀ náà ni wọ́n á ti tó ṣe wọ́n á dẹ̀ fún ẹ ní ìdajì yòókù ìfẹ́ àwọn kan náà sá mú gbé kámẹ́rà dání inú àdájì ẹ̀ náà láti fún ó yẹ kó bẹ̀rù Ọlọ́run èló ní gbogbo owó ọ̀hún gbogbo owó tí ń wọlé ọ̀nà èló ni kò tó ẹsẹ̀ ayé kò tó bàbá agbáromi kódà òun èló ní owó ọ̀nà níwájú bàbá agbáromi tí wọ́n gẹ́gẹ́ mọ̀ èló ní gbogbo owó ọ̀nà níwájú bàbá agbáromi owó tí ò ra táyà mọ́tò ọwọ́ àdẹ̀wà múra kankan wọlọ́ngbà láti ànágbà láti èmi ni mo ṣe èló ní gbogbo owó ọ̀hún èló ó tẹ́ wọ́n fi ṣe àyàtù tí bàbá agbáromi fi ṣe àyè tó fi ń lo láìfi gbèsè ayé wọn bá tí wọn ò tiẹ̀ ríro wàláhì súnmọ́ bí abáyé mú kọ́bọ̀ nínú owó yẹn tí wọ́n náà dẹ́ mọ̀ 20,000 50,000 kankan tí wọ́n ń sẹ́ndì ẹni tó sẹ́ndì owó jù olóò sẹ́ndì 50,000 naira tọ́ba ti náà sẹ́ndì owó lálálálá ẹkùn wọn jáde bóyá èmi sẹ́ndì 100,000 mo sẹ́ndì 200,000 tọ́ba gba gbogbo owó náà bóyá gba tàbá gba gbogbo ẹjọ́ bóyá 200,000 ó yá oníkùránì mú 100,000 dátà tààrà yìí ẹni yìí afẹ́sẹ̀ mẹ̀tẹ́nàsì irinṣẹ́ tá ń lò ó ń bàjẹ́ ara laptop ara kọ̀mpútà ara everything tí wọ́n náà dẹ̀ mọ̀ ṣé bí ní ayé ṣe rí nìyẹn ni yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yà mí lẹ́nu afọ́ oníkùránì ó dẹ̀ múra kankan èèyàn sọ pé ọ̀mí ni ṣé bí wọ́n lọ ju lámbàlẹ̀ fún afá Mushin tó ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní ìjẹrin bí jẹta dẹ̀ ni tó ń sọ pé omi lẹ́nu mi gbọ́rọ̀ èmi mo lè wí kíní kan ó yẹ kó mọ rí bẹ́ẹ̀ afá kò yẹ kó rí bẹ́ẹ̀ tó kálukú bá fọ́sọ̀ online àrùn ìsìlámù lọ́wọ́ kálukú bá sórí online pé kó máa sọ̀rọ̀ wá wá sọkọ wọ́n fún mi lówó wọn ò sí kíní kan kò yẹ kó rí bẹ́ẹ̀ kò ń ṣe tó dáa ọlọ́run ṣàánú wa nígbà mo tó wà wọ́n tó wá bẹ̀rẹ̀ sí ní crocodile tear àbí oníkùránì wọ́n wá ti fíìmù o wàláhì bàbá ńlá onífíìmù ni ẹ wọ́n wá fi ìṣẹ́jú márùn-ún fi ìṣẹ́jú mẹ́wàá wọ́n wá fi ṣe crocodile tear ẹkún pé tọ́ kásá lè pìtì mi kọ́ lè fún mi lówó kọ́ lè kówó wa oníkùránì kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ayé arásá bàrúkà tó yẹ kó rí bẹ́ẹ̀ náà afá lẹ́sà fún sẹ́dí sàrújí crocodile tear wá sunkún online ńgbà wá padà gbójú òkè èmi ò rómi lójú ẹ o oníkùránì mi ò rómi lójú ẹ o nítorí sí lómi ẹ̀fẹ́ tó ṣẹ́jú mẹ́wàá tó fi gbójú sílẹ̀ tó ń sunkún táwọn èèyàn sábà pìtì pé wọ́n yọ ọkùnrin jẹ ni wọ́n yẹn jẹ ni kò yẹ kí bàbá ó ṣe bẹ́ẹ̀ yẹn afá àbẹ̀rù Ọlọ́run dọ́là èmi sì dúró lórí ẹ̀ orí àǹfààní nínú ọgbà bàbá Agbáromi orí àǹfààní bàbá Agbáromi kò yí sí mọ́tò mẹ́ta lọ ra mọ́tò mẹ́ta láàrin ọdún mélòó síra wọn tó dé tó dẹ̀dẹ́ ọmọ bàbá Agbáromi lẹ́jọ́ jẹ́ ọ̀rẹ́ afa Ismail ó lẹ́jọ́ jẹ́ rẹ̀ olóògbé lálejò àbọ̀dẹ̀ ya ànànà gẹ́gẹ́ bí pé ṣé wọ́n jẹ́ ẹni tí mo kó yàn mọ́ra ọjọ́ àfa wíìsì pé kí wọ́n náà kájọ máa jókòó ní sáfúwájú tó ń ti ọbẹ̀rẹ̀ programu pé tọ́ òdo dédé nǹkan so kò jù bẹ́ẹ̀ yẹn lọ kì í ṣe pé bóyá à ń fowó ráyàn àbí pé ó yá máa bọ̀ máa dìfẹ́ǹdì mi àwa táwa à ń jà ní ó jẹ́ pé ìjà Liberia àti Somalia òun ni a máa sọ pé máa dìfẹ́ǹdì kò sí kẹ́ni kankan tí ń dìfẹ́ǹdì ẹnì kankan kò sẹ́ni kan tí ń dìfẹ́ǹdì ẹnì kan olúkálukú òun ló ń dìfẹ́ǹdì ara ẹ̀ lọ́dọ̀ wa bì so ẹni tó bá dẹ̀ sọ̀rọ̀ tí ò mẹ́kìsẹ́ yóò gbèsè ọ̀rọ̀ ẹ̀ yóò gbà kó lórí ìwọ náà mọ̀ Agbáromi ọ̀nà àwọn kan náà kẹrẹ̀ ẹgẹ́ bẹ́ẹ̀ ń tọ́ ọmọ ni so pé mo wá ń dìfẹ́ǹdì wọn mo ń lọ́jọ́ mẹ́rin mo wílí lè ní fúnra ẹ ló ń lọ́jọ́ mẹ́rin jọ́ mẹ́ta lọ́dọ̀ wa bì nínú ọgbà Agbáromi o fúnra ẹ ni òun ṣe online class òun ṣe printing press àwọn ọmọ tó ń dẹ̀ ń kọ́ ọkọ̀ ọ̀kan ní Thursday ọkọ̀ àwọn kan ní Saturday programu ti ìpè òdodo tó ń ṣe àyàbá ni kò dẹ̀ sẹ́nìkan tó rẹ́nìkan níṣẹ́ ó dẹ̀ ní ìrànlọ́wọ́ tí bàbá Agbáromi ràn lọ́wọ́ lórí programu so afa kò bẹ̀rù Ọlọ́run gbogbo ẹni tí wọ́n fẹ́ máa dá sọ̀rọ̀ yìí náà ẹ bẹ̀rù Ọlọ́run ẹ dẹ̀ sọ́ra yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wà sí bàbá Agbáromi sí lánàá kí ẹlòmíì máa ti torí ọ̀rọ̀ lọ́rọ̀ kó má rí ẹ̀wọ̀n yìí kẹ́lẹ́mí máa rí ti torí ọ̀rọ̀ lọ́rọ̀ kó má rí ìbínú Ọlọ́run ẹ bá fẹ́ dá sọ̀rọ̀ lọ́rọ̀ èmi mo máa wí èmi ni mo máa sọ ẹ̀yọ́ ọmọ Mushin ni mí ẹnu tí wá gbọ́rọ̀ bẹ́ẹ̀ yóò bá sọ́ra yóò ti torí ọ̀rọ̀ yóò sì rí ìbínú Ọlọ́run wàláhì yóò sì rí ẹ̀wọ̀n yìí so nítorí ọ̀rọ̀ lọ́rọ̀ olúkálukú sọ́ra o n ti ń jó olúkálukú lábẹ́ aṣọ olúkálukú fèsì ẹ̀ àwọn ẹnìkan bá lóun ọmọ Mushin ọmọ Bàrígà làwa gan Bàrígà làwa náà gbé dàgbà àwọn tó bá pé inú gbọ́nà àgbé ni Bàrígà làwa náà gbé bẹ́ẹ̀ kan bá lóun san lórí wọ́n ní wèrè láfi wo wèrè mo ní ẹgbà làwa fi wo wèrè lọ́dọ̀ wa ń bì ẹgbà làwa fi wo wèrè so àbọ̀ oníkùránì eku tó dá yìí lẹ̀ òun ló oníjẹ́dá bí kúlẹ̀ ọba ti pani tòdì ò lè pani ìwọ lọ́lọ́ jùlọ ń balẹ̀ fáwọn agbọ̀ràndùn tí wọ́n fi ń sọ̀sọ́kúsọ ohun tí ọba ti ń sọ
èyí tí ẹnu rẹ bá tó dùn máa sọ ilé tó wà níbẹ̀ tó jẹ́ àwọn àǹfààní torí so ọlọ́run ṣàánú wa o ọlọ́run Ànábì Muhammad ọlọ́run tún ọ ṣe ọlọ́run ṣàánú ọlọ́run fi ẹ́ mọ̀nà ọlọ́run tún ẹ ṣe ọlọ́run ṣàánú owó tó ní ìdí tó ń wá ọlọ́run pèsè ẹ̀fọ́ ṣùgbọ́n èyí tó jù òun náà ni kọ̀nà Ànábì Muhammad sọ Ànábì ní tó jó lórí oore jù láyé òun náà ni àlẹ́kọ̀nà kanzun láyẹ́fúnà so apẹpẹ ọ̀rọ̀ kan ní tí ò ní tán bí ẹ bá ti ní ayọ̀ ọkàn lójú nítorí bá pín fún ẹ jẹ́ kó tó ẹ lọ́rùn jẹ́ kó tẹ́ ẹ lọ́rùn ó dẹ̀ múra jíṣẹ́ yóò máa pọ̀ sí ọkàn àwọn tó ń wò pé olówó abólówó kan yóò fẹ́ mi náà lówó n tí ń jólú kálukú lábẹ́ aṣọ ọ̀tọ̀ ni kí ń jólú kálukú lábẹ́ aṣọ ẹlòmíì ó ń fi tipátipá ṣe kó lè bá dá níta kò dá nílé so ó dọwọ́ wà fáwọn ó dọwọ́ rẹ̀ ọlọ́gbà fún ẹnì kọ̀ọ̀kan ọlọ́gbà fún yóò gbà fún mi náà ọlọ́run ṣe ìdálékùn dáyà wa ọlọ́run Ànábì wa Muhammad wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.